ìtọ́nà promise wà lẹ́dà àlùkùránì ní pé òwúlò wọ́n sọ àlùkùránì. Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Àwa la sọ kalẹ̀ àlùkùránì yìí ìkra òun ní láti àwa la sọ. Ọlọ́run ló ń ṣe yìí ọwọ́ bàjẹ́ kan níkà. Àmàgbọ́ yé ni kò fi sọ́dọ̀ àyè àwa ló ní ká lọ wá bá ti gbọ́ yé. Ló fi sọ fún wa yìí pé. Waliyundiru qawmahum liyatafaqqahu fid-dini. Liyatafaqqahu fid-dini waliyunziru qawmahum idha raja'u ilayhim. Ẹ̀yin náà wà bẹ́ẹ̀ sí bá wà nìyẹn tẹ́ bá wá délé ẹ̀ máa wá fi fáwọn èèyàn ayé lẹ́ẹ̀ máa fi tó aṣọ náà nítorí ọ̀bá wa gbọ́yé wọ́n sọ àwọn èèyàn nù ní. Inú tó sì lágbára jù lè dé lágbáwá tí kéwìn ọ̀bá gbé àyàn lójú kí lóga rẹ kọ́ dọ́ ọ lójú kọ́ ọ̀kan ṣe kéwù lọ́nà kó lọ́mọ tó wọ́n mọ̀ sọ àwọn èèyàn nù ní. Nítorí èdè kẹ́lìmẹ̀yọ̀ kan nínú lábáwá ó lè tú ọgọ́rùn-ún ènìyàn. Ìgbé iná bá sọ fún ọ ní ìsìn pé àìnù ìtúwọ́ máa ní ìbójú ní jẹ́bẹ̀ àìnù ìjójú nìkan àìnù àmà jódò àìnù àmà jóbìnrin àìnù àmà jáyé. Etí bí kéwú bá wá ń bọ̀ ẹ̀tọ́ bá wá bá lọ ń bẹ̀ òun ló fi wá tú. Òun ni wọ́n ń pè ní siyaqul kalam. Tó àbá gbọ́ yóò tún kà mí ìtọ́wà ó ní òsì. So, Ànábì ní ìyẹn lónìí yẹn bẹ́ẹ̀ látara kó wọ́n fẹ́ ronú sí ma ìyẹn lónìí àti pé wọn ò sì fẹ́ gbàgbọ́ yìí rẹ̀ ìyẹn lónìí ẹlẹ́kejì. Fasadun kabirun alimun muda'atikun wa akbarun minhu jahilun mutanasikun. Wa ma fitnatun fil alamin azimatun lima fihima lidini yatamasakun. Lima fihima Àtàdábùrí wàtàfàwùmí ajirul amali bihi wal wuqufu inda halalihi wa haramihi. Ó ní àlódé ẹlẹ́kẹ̀ẹ́ta gbò. Ajiru al-amal bihi ó ní ọ̀fẹ́ bá Kùránì ṣiṣẹ́ mọ́. Wọ́n jẹ́ fẹ́ tó ní. Wal wuqufu inda halalihi wa haramihi. Àdánù tánkù á ní lálẹ́ pé àdáàdì ni fún ọwá tó ń bẹ̀, haramu ni wó tó ń bẹ̀, wọn ò tiẹ̀ fẹ́ lòun mọ́. Wọ́n gbá àdáàdì lójú tó wọ́n tó wá kọjá síbi haramu. Wọ́n ní ara àyàn lórí rẹ̀ nìyẹn. Ajiru takimi wa takuni ilayhi wusuli dini wa furu'ihi. Ó ní àdọ́dí ẹlẹ́kẹ̀ẹ́rin ni pé wọ́n fẹ́ fi dájọ́ mọ́. Tí wọ́n á bá Kùránì kí wọ́n máa fi dájọ́, wọ́n fẹ́ fi Kùránì wọ́n fẹ́ fi dájọ́ mọ́. Wa takuni ilayhi wusuli dini wa furu'ihi. Wọ́n ìgbà fi dájọ́ lẹ́ra àwọn ẹlẹ́nu máa ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n ní eléyìí ti lójú ẹgbẹ́ léwu ti ẹjá wà nǹkan míì. Ajiru al-istisfa'i wa tadawi bihi fi jami'i amradil qulubi wa dawa'iha. Ọlọ́rẹ̀ ẹ̀ka mú yíyà lórí ìlú wọn fẹ́ bá Kùránì sì wòsàn mọ́. Bẹ́ẹ̀ bá ní pọ́blẹ́mù wa, èèyàn bá lọ́ọ́ kí Kùránì wá yóò ti pẹ́ ẹ̀dá kú ẹ̀yìn. Ẹ wá nǹkan kan tó yá wá tọ́já pé tá a bá dàpọ̀ ní ìsìn yóò tètè gbé nǹkan wá. Bọ́ bá ṣe tètè gbé wá lẹ́nu ló tètè gbé ọ lọ. Ètò Ọlọ́run ni àtètò lágàyè. Àwọn gàgà ń bẹ tó já sí pé máa wẹ tó bá nìyẹn tó mọ òògùn dáadáa tí ó sì láyà àti ṣe kò lè kọjá 60 láyé. Tó bá kọjá 60 bá ti ń lé 20 70 yóò wò kọ́ tí ẹ̀yìn dá torí tí ó fà á ní pé yóò máa rí ìyàn jẹ tó bá wà lọ́dọ̀. Tó bá ti kọjá 40 tí ara bá ti da sẹ́lẹ̀ gbogbo ara rẹ̀ bẹ̀rẹ̀ sí máa kọ́ yóò àìfi lé títí rẹ̀ bẹ̀rẹ̀ sí ní wíìkì. Ẹ̀bùn ó ti gbà lábíà jẹ́. Kọ̀ á sí kó lè sí kú wá papọ̀. Bẹ́tọ́ á pé Ọlọ́run àti pé ó kò rẹ̀ ẹ̀gàn sínú wàhálà. Kò sí òògùn náà láyé tó lè lọ ọmọ tó jẹ́ tó sì lè sà.
àwọn tí wọ́n mú oògùn tó bá ṣe ní January 1st dandan fún ọ tó bá di January 1st lọ́dún tó bọ̀ ọgbọ́dọ̀ níwọ̀n ẹ̀yìn tó pé yìí tó rò owó jẹ́. Àbẹ̀tì àdúrà tó bá di January 1st yìí bọ́ bá di January 1st bọ̀ òun tẹ̀sẹ̀ lágbára sí i. Àbí ọjọ́ bá ti ń lọ àdúrà máa dàgbà. Bọ́jọ́ bá ti ń lọ lágbára máa gun àdúrà. Toro mọ ọdẹ ẹ̀dá kan yọ wọnú rẹ̀ yọ mọ wá ṣiṣẹ́ lọ. Ó ní dọ̀rọ̀bàláwù mọ́sálẹ́nu kẹ̀lìmẹ́tẹ̀ẹ̀nù. Òyìnbàtà gẹ́gẹ́ tí òyìnbàtì ní àṣìlú àbábìtò. Ọba rẹ̀ wá ní ìkáwá. Tútì kúlà yìí níbi ìsìnì ọ̀pìnà. ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. أجر الاستشفاء والتداوي به بجميع أمراض القلوب ó ní mara àwọn yìí lọ́jọ́ kí ànábì òṣìṣẹ́ gbá fọ́lọ́hùn yìí pé. iná kàwé tàgàjà rábì iná kàwé tàgàdù àbálí kúrò ànàmà àdúrà. Ẹgbẹ́ àlùkùránì yìí ni ìwé kẹta àti ó ní àlùkùránì kitabullahi ta'ala. Kitabullahi ta'ala bí hukimu máa bẹ́ẹ̀ náà kọ́ bí ìdàbáwò máa kọ́ bí lakùn. Wọ́n ní tí àkànní nábà wọn máa kọ̀ bìlàkún ìró àwọn tó ti síwájú ní bẹ́ẹ̀. Wàkábàrù máa bá a dàkún. Máa bẹ́ẹ̀ náà kún. Àlùkùránì yìí náà máa fi ṣèdájọ́ láàrin ara yín. Wàlẹ̀ fọ́sílù lé ìsàbẹ̀lẹ̀ hásílì. Òótọ́ ni òdodo kì í sọ̀rọ̀ yẹ̀yẹ́. Màá tàgẹ̀rù mi ń jẹ báyìí kó sọ̀nà lọ. Ìjábálò wò tóbi òun wá ká ẹ̀jà Àlùkùránì lọ tó bá bá Àlùkùránì lẹ̀ Ọlọ́run ó sì mú. Màá ń kọ́ lábì ìsọ̀dákọ̀. Ẹni bá bá Àlùkùránì sọ̀rọ̀ òótọ́ ni ọ̀sọ̀. Wọ́n mọ̀ ní àdàlábì, wọ́n mọ̀ ní àgàmábì àdàlà. Ẹni bá bá Àlùkùránì dájọ́ déédéé ni ó ṣe. Wọ́n máa ń dá ilé ìbọ̀kọ́dé àwùjọ ìlà sọ́ọ̀tì mọ́sítẹ́kì. Kùjìr. Ẹni bá wá ṣiṣẹ́ pẹ̀lú Àlùkùránì yóò sì lọ́gbẹ̀ sọ dáadáa. Ẹni bá wá bá Àlùkùránì pèpè. Fàkọ́ ni ìlà sọ́ọ̀tì mọ́sítẹ́kì. Ó ní ọ̀nà tó pèpè sí ìlú ọ̀nà tó dà. Àlùkùránì mú. Àlùkùránì yìí là bàbá ìwà fásitì ni wọ́n fi mọ́jọ òwòlímọ̀ àwọn ọmọ rírì rẹ̀ pípọ̀. Wọ́n pàtàkì ẹ̀. Lọ́wọ́ pé nǹkan méjì lọ pàtàkì. Wọ́n pàtàkì yìí. Wọ́n á máa fi mú yàn lọ inú ọmọ tó ọ̀dá làbí sí. Ní a bá ti sọ bẹ́ẹ̀ fún ọ́lẹ̀ yìí. Ó ti ní ìtumọ̀. Ẹjọ́ kan wọ́n fẹ́ jẹ mọ́mú kan wọ́n wá ń jà. Ó sì mọ́ kí wọ́n dáadáa. Ó sì dàgbà. Ẹni tó wá fẹ́ bá jẹ́ kò tó lọ́gbẹ̀rí kò sí mọ́ kí wọ́n. Ọ̀tẹ́ wá ní wọ́n ní àwọn aláwọ̀ fún àwọn náà ẹni kí ni kí wọ́n fi fà ó lọ́mọ tí yàrá lára mi sí. Àwọn bàbá sọ èyí tí wọ́n ti sọ pé ọmọ àlè nílé àwọn tábà tí pọ̀ lára mi sí ọmọ àlè. Wọ́n máa ń dá ilé ìbàbá bí òní àìlá síwájú òsídẹ́gì. Yìí wọn àwọn làwọn pàtàkì ẹ̀. Wọ́n pàtàkì ikú oṣù onímọ̀. Wọ́n pàtàkì nítorí pé wọ́n mọ̀ pé ìdìbò sẹ́ni tọ́lọ̀ tó dá yìí ilẹ̀. Ká fọmọ fọ́kọ. Ká sì fẹ́ ọmọ fún ọmọ wa. Ẹni ó gbé ilé ẹni kò gbé ilé Ọlọ́run ló gbé ilé tó rọrùn lọ sọ ẹgbẹ́ ya àríwá. Tẹ̀kún bákan mọ́ lẹ́bí ìjọba kan gómìnà fi wáyé. Ọ̀pọ̀lọpọ̀ bí ní ọ̀rọ̀ ìjà. Bàbá sọ́bí ni ò bá rí jẹ́ láìpẹ́ sí àwọn ìṣẹ́. Wọ́n bá tóbi ní ọ̀nà ìdílé náà gbẹ̀mí ìrọ̀wọ́ ìṣẹ́. Àwọn tẹ̀kùn lọ́lẹ̀ sí ìtàṣàlù. Tàṣàlù lórí ìwàlẹ̀ àràbà. Ìjọba kan náà lè kọ́ rábí. Ọlọ́run ọba ló pe ilẹ̀. Yá ayé wa náà sò. Gbogbo ayé èèyàn.
اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون bẹ́ẹ̀ bá tẹ̀ wá bẹ̀rù Ọlọ́run ó ní ẹgbẹ̀rún òkun bí ẹgbẹ̀rún alájọ bí tẹ́ ẹ máa fi bẹ̀rẹ̀ ayé pé mo fọ́ iná ńlá kàná lè wọ àkíbá. Ibo ló ti rádájọ bí tẹ̀ bá jẹ́ pé ká fọmọ fọ́kọ. Akọ àtàwọn ní ọ̀pàdé ní bí alájọ bí. Sọ yìí kí n jẹ́ pé kò sẹ́ni ọ̀dá ayé Ọlọ́run ni. Ọlọ́wọ̀ wá fọ̀rọ̀ ìyàwó sí nǹkan tó fúyẹ́ ọ̀rọ̀ ìyàwó ò fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó kẹ́kọ̀ọ́ má wà wà níbi Ọlọ́run ìtọ́nà kọ́kọ́ pinnu fún wọn ọ̀rọ̀ ìyàwó yìí pé tíyàwó ọba ti sínú àlámà ní ẹ̀rí sẹ́tù wọn là ní Muhammad sallallahu alaihi wasallam àwọn àfáàní ọlọ́rọ̀ wọn ní kí ni sábà bí ọ̀rọ̀ rẹ̀ ìgbà tó ní wàá tó àlẹ́ ìṣàṣà jama wà á kẹta ọ̀gbùkà wà bàbá خير لك من الأولى ولسوف يؤتيك ربك وترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا وعافنا wọ́n ní kí ni sábà jẹ́ ọ̀rọ̀ rẹ̀ àdíjà nígbà tó ní ọmọ rí àdíjà lànà bí kò lu wàhálà làálà sí gbogbo bọ́bọ́ wá ní àrùkọ́ àná ọmọkàtà ànẹ́bí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n ní kí ànẹ́bí ó lè wá máa káwá lè wá máa pàtàkì sàwáì pàtàkì gbéyàwó àwọn sàábà mẹ́ta ni wọ́n ṣẹ̀ wọ́n náà mẹ́lẹ̀ta ìwá sẹ́yìn dọ́tọ́rọ̀ wọn wà gba tútú bá wọn táyà wọn gba tútú bá yóò dé wọ́n là nẹ́bí mi lọ́dọ̀ àwùsá ni tọ́ba lọ sí ṣúrátọ̀ rẹ̀ tó bá làkọ́dí. تاب الله على النبي لقد تاب الله على النبي والمؤمنون لقد تاب الله على النبي والمؤمنين لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين تبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم. àìbá nẹ́bí lóògùn yẹn wá dọ́lọ́wọ́. وعلى الثلاثة ọ̀dọ́ náà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀kan nù wọn ní káàbù. وعلى الثلاثة ẹ̀kejì wọn ní hìláàlì. وعلى الثلاثة àwọn ní mìíràn. الذين ظلموا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وصروا على إليكم فتاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم. الذين كلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا. wọ́n sì gbà kan nínú ìyàwó àwọn sàbí tí wọ́n sáǹsà rẹ̀ wọ́n nígbà tá à ní jẹ lọ́dọ̀ àbúṣà láyà ìwádìí pé àforíjì wọn wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó tó mọ́ra wọn ká bẹ̀rẹ̀ òtútù yá fi wọn. عليهم ليتوبوا. ọlọ́pàá yá fi wọn ní nítorí kí ni Ọlọ́run mọ pàtàkì sàwáàkì méjì wọn dára àná ní mọ pàtàkì ẹ̀ wọ́n ṣe wòlímọ̀ wọ́n sì ṣègbéyàwó. Yìí bẹ́ẹ̀ ló èyí tí wọ́n ṣe fún Fátímà yìí.
Òun ní fìrànà ọ̀pẹ. Ọ̀rọ̀ tó kàn náà sàádé sọ fún ọmọ ẹ̀ nígbà tí ń lọlé ọkọ ní sọ. Abdullahi ibn Jafar. Abdullahi ibn Jafar lọ sọ bẹ́ẹ̀ fọ́mọ ẹ̀ nígbà tí ń lọlé ọkọ. Ìyá kí wà lè gbìyànjú. Ọlọ́wọ́ rẹ̀ wò ní lọ. Owó jíjẹ dọwọ́ rẹ̀ ó ní owó mọ níwọ̀n. Fàyínà bíbí táwọn tọ́láàkì. Olówó jíjẹ ìmọ̀ òun ni kọ́kọ́rọ́ divorce. Ó bá ti pọ̀ jù wọ́pọ̀ ìyàwó lẹ́gbẹ̀ẹ́. Wọ́n yíyá kì í wà kẹ́dọ̀ọ́ta tàbí. Alẹ́lẹ́gbẹ̀ẹ́ má máa stress ọkọ rẹ̀ bọ́ bá ti stress ọkọ rẹ̀ jù. Fàyínà olórí tó lè bà kẹ́dọ̀. Òun máa ń dogun hatred ní yọ̀fà kọ́kọ́ ọmọ hate yẹn. Wà àlékì ìbẹ̀lẹ̀ káhálì. Alẹ́lẹ́kẹ̀ẹ́ta ọwọ́ àdéhùn rẹ̀ pẹ̀lú ọmọ bíbọ̀ wà àlékì ìbẹ̀lẹ̀ káhálì. Kéèyàn ọmọ ẹ̀ṣọ́ ọmọ ìmọ́tótó máa yọ̀bù. Fàyínà rú àṣìyànjú sí ìrántí wá ti àbò tèèlè bá. Alága ìbá ń bọ̀ lọ́wọ́ wọ̀. Àtàwọn ọmọ adá àti wòlímọ̀ fún. Wòlímọ̀ fún. Àtẹ̀yẹ́ lórí ọkọ rẹ̀. Ẹ̀kọ́ wà ń bẹ́ẹ̀. Ọlọ́gbẹ́ ìbọ́kọ̀ wà ń bẹ́ẹ̀. Mọ́tò ilé ìlọ́sẹ̀ máa nà. Ẹ̀fọ́kọ̀ láwọn ẹni ọlọ́. Ọlọ́ àbíbí ẹ̀ Mùhàmmá. Àmín. Ẹ̀jẹ̀ ọ̀sán àdúgbò máa. Ọlọ́nkọ́ bá bárúkọ sí. أن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم. آمين. آمين. ولا بابا نبوة بابا واسو أمس على سا أنا سبب نبوة أنا بيجي أنا بنا بسم الله الرحمن الرحيم